Africa Content TV. Fuji Radio ọba níbo ó ṣe òwe ẹsẹ̀ ló jáde sáyé. Síkírù mi àìdí Adéyínká. Wọ́n bá bọ́jú ẹ̀yìn. Wàá rí wọn mọ́ fi ń rọ ẹ̀ láṣọ. Àyìndé Bàrúsà ti mi. Fuji mi. Fuji mi. Radio Fuji, Otuti, Kade, Whiskey Fuji, you know, man, Kade like that. Follow, and I can see Fuji. You say me no, lórí Fuji mi. Fuji Radio, ó tún ti jáde o. Fuji mi. Lọ́wọ́lọ́wọ́ báyìí, à ń ṣe first run. Sẹ́ni ọmọdé ní. You say me no, lórí Fuji mi. Torí ọ̀rọ̀ láwọn ẹsẹ̀ lórí Fuji mi. Síkírù ló pè fún mi Fuji mi. Bẹ́yọ̀ wọ́n dà ń lọ síbi rẹ̀ Fuji Radio. Ó tún ti jáde o, Fuji mi. Bọ́lájú Bàṣírà, Àjàní ní níta àdádá lórí Fuji mi. Fẹ́mi ọmọ Davis, olú-ilé iṣẹ́ wa, Fuji rẹpẹtẹ, Nigeria Limited. Àyìndé lórí Fuji mi. Ẹ̀ka ti ṣọdún àwùkọ́, iṣẹ́ ti bẹ̀rẹ̀ nípẹ̀rẹ̀ o, kí wọ́n di ọtí lórí Fuji mi. Gbogbo ní Fuji pátápátá, àtẹ̀yìntẹ́ pẹ́ nílùú London, ẹkú òye lórí Fuji mi. Ọmọ mi àgùntàn ní Abíọ́lá mi ẹ̀ṣọ́ ẹkú òye lórí Fuji mi. Gbogbo ní Fuji l'Amẹ́ríkà, ẹkú òye lórí Fuji mi. Ramani ní Canada, ẹkú òye.
Fújì ọ̀pá ẹkú àdúrótì bẹ́ẹ̀ ṣe fẹ́ kórí lórí ẹkú orílẹ̀ lórí Fújì.